àti gbogbo yín a fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba wa Abímbọ́lá Akeem-Elewetu I, His Royal Majesty Abímbọ́lá Akeem-Elewetu I. Wọ́n ṣe méje. Ẹ̀yin ará bíbá ẹ̀ mọ̀ gbà tó yẹ kẹ́ máa pè. Máa pè mí. Oya. Okay, if you refuse to talk, I will talk. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú ìsinmi ni o. Ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Gbogbo ẹ̀yin ọmọ odù tó dá ìwà. Àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu o. Ẹ máa lọ rè ẹ máa bọ̀ rè o. Ìkọ́ ìkéjò lọ́nà. Ẹ ní ṣìrìn. Aburú ayé ò ní kàn yín. Àgbàrá yìí fòkòtò. Ire ayé yín ò ní fò yín ru. Bẹ́ẹ̀ ni. Ẹ ní ṣìrìn o. Ẹ ní rìn kẹfẹsẹ̀ kọ́kẹ́ darí ayé yín nù. Ó kéré ó tóbi ni láburú ni kò ní kàn yín. Ẹ ní bá wọn dí ẹrù tí abiyamọ yìí dì o. Bẹ́ẹ̀ ni ẹ ní bá wọn tú ẹrù tí abiyamọ yìí tú. Ẹ kú ìsinmi ẹni gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá. Yorùbá wípé à ń jèkuru kó tán gbá. Bóyá kó tán láwo ni kí n sọ èdè Yorùbá kí n má sọ Yorù Èkìtì. Pé à ń jèkuru kó tán láwo àwọn alákọ̀ọ́rí tún ń gbọ̀nwọ́ ẹ̀ padà. Tí ilẹ̀ Ìgbómìnà la ṣì ń jẹ lọ́wọ́ tá àti ìjẹ tán. Igbe àwọn èèyàn wa tó ti padé Ìgbómìnà àti iye àwọn ènìyàn wa tó ti lé kúrò ní ilẹ̀ Ìgbómìnà. Bó ti jẹ́ wípé àwọn ọmọ àlè kan àwọn àtọ̀húnrìnwá wọ́n sọ wípé wọ́n ń ṣe Yorùbá. Ìyẹn la ṣì ń rán lọ́wọ́ tá àti ìrán tán. Ìdárò yẹn la ṣì ń dárò lọ́wọ́ a ṣì ń kérò ń bẹ̀. Àìmọye ìlú tó ti dahoro ní ilẹ̀ Ìgbómìnà bíi 23 àwọn kan ní 26. Bàbá kan mo lórí ọ̀fẹ́ àti pé bàbá kan ó ní àìkàìmọye wọn tí wọ́n ti sá kúrò ń lù. Bẹ́ẹ̀ ni àìmọye àwọn ọmọ Yorùbá ní Ìgbómìnà tó ti dé èrò Ìlọrin tó dẹ̀ jẹ́ pé ìlú tí àwọn ọ̀tá ń fẹ́ kó tán ń lù tẹ́lẹ̀ tán ń fẹ́ kó dún nìyẹn. Bẹ́ẹ̀ náà làwọn alákọ̀ọ́rí kan sọ pé kò sí kó jọ kò sí ní tó jọ. Irọ́ làwọn ń pa ẹ má máa dá àwọn ọmọ Sunday Igboho lóhùn tí gbogbo wa dẹ̀ ń fojú rí tó ń ṣẹlẹ̀ tá à ń wò. Ọ̀pọ̀ tẹ̀ wípé kí Sunday Igboho lọ dákẹ́ kí ló kàn án nígbà tí yìí ṣe ọmọ àlè. Nígbà tí yìí ṣe ọmọ àlè ló máa gbọ́ pé wọ́n ń pa àwọn èèyàn òun tá a máa sọ̀rọ̀ pé wọ́n fún un nípò wọn fún un níṣẹ́. Àwọn kan sọ wípé àwọn ọba wa ò lágbára mọ́ àwọn ọba wa ò ṣe gbá mọ́. A dẹ̀ ń béèrè ìbéèrè kí ló mú ọba Benin àtọba Emir Ìlọrin sì lágbára lórí gómìnà títí wọn. Ṣèbí àwa iná ni bẹ́ẹ̀ tí ń wọlé tẹ̀ ń kí mi á dára fún yín ìyá mi Felicia Òkèwálé aburú ò ní ṣẹlẹ̀ sí bọ́dà mi dára poli á dára fún yín Jamiu Agboola Àjàlá tá ń nà ọ́. Mo ní ti Ìgbómìnà la ṣì rán lọ́wọ́. Wọ́n ní wọ́n ti kó àwọn àmì síta. Àwọn ọmọ Ìgbómìnà láwọn ò rí àmì kankan o pé kò dọ́dọ̀ wọn. Wọ́n náà ti kó àwọn àmì síta. Àwọn àmì wọ́n ní àwọn àmì tó ń rí ń bẹ̀ pé wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn báńdíìtì. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ń tẹ́sọ̀ làwa ó sọ. Ẹ lè pa gbogbo wa tán. Kò possible.
ọba mi Èdùmàrè ò lè fún yín ṣe ẹ lè pa gbogbo ilẹ̀ Yorùbá tán ẹ lè pa gbogbo ilẹ̀ kóòtù òjíire tán wọ́n ní àwọn àmì tán rí ń bẹ̀ wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn báńdíìtì ni o torí wọ́n mú bàbá wọ́n mú ìyàwó wọ́n dẹ̀ mú ọmọ wọ́n ní kí ló mú 10 million wá àwọn yẹn bẹ̀bẹ̀ sí 7 million Ọlọ́run ọba o ewu lọ́tọ̀ ewu lósì à ń kí à ń sá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá dẹ̀ sì ń sọ pé àwọn ò mẹ́ni tó kú ṣé a máa ń tẹ̀ ẹ́ túfò ajá ni wọ́n bẹ̀bẹ̀ sí 7 million ìgbà tó 7 million máa dọ́dọ̀ àwọn Jagunlabi àwọn number 1 citizens of Nigeria wọ́n rìlíìsì ìyá àtọmọ wọ́n ní kí bàbá jókòó kó tó lọ mú 5 million wá ìgbà tó máa sọ fáwọn ìyàwó ìyá àtọmọ pé kó máa lọ wọ́n sọ fún wọn pé tó bá ti débi roundabout ẹ̀ rí àwọn àmì ń bẹ̀ wọ́n dẹ̀ débẹ̀ lóòótọ́ wọ́n bá àwọn àmì ìyẹn ni pé ọwọ́ kan ọwọ́ ẹsẹ̀ kan ẹsẹ̀ what are we saying? àwọn kẹ́dà sọ pé we should forget it, we don't need security. We don't need security. It is regional government that we need. Tó túbọ̀ máa fún àwọn ará bíbá ní access láti máa wọlé Yorùbá bó ṣe wù wọ́n. Àwọn kan ní rárá o, orílẹ̀-èdè yóò Odùduwà níṣe tá à ń pariwo náà ni ká máa pariwo lọ. Kí ikú dẹ̀ máa gbẹ̀yìn yọ sí wa mọ́. Ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ footballer ni that they have good striker. They have good midfielders, but they don't have good defense. Bàbá mi wọ́n máa jẹ góò ṣeré ni. Iṣẹ́ striker ò ní yọ, iṣẹ́ midfield ò ní yọ. Wọ́n ti gbàgbé pé omi ẹ̀kọ́ náà ni. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ibi tí mò ń lọ náà ni wípé ní gẹ́rẹ́ ládédé gbọ́ pé wọ́n gbogbo àwọn tó sákò lókè ọdẹ ní àwọn báńdíìtì ni o. Wọ́n ti ń wọ Ọ̀yọ́ o wọ́n ti ń wọnú Ọ̀yọ́ o Ọ̀yọ́ o wọ́n ti ń wọnú Ọ̀yọ́ o òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà wọ́n ti ń wọnú Ọ̀yọ́ o bóyá Ọ̀yọ́ la assignment wọn kàn o ẹ gbà wá o ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́ ẹ má sàsùn péye o ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ má sàsùn para o wọ́n ti ń wọnú Ọ̀yọ́ o ẹ̀yin Ọ̀yọ́ gbogbo ìlú tó wà lágbègbè Ọ̀yọ́ ẹni irọ́ ni odidi ọ̀gá ọlọ́pàá ló confirm area commander nígbà tá a lọ sọ́dọ̀ bàbá wa Ọọ̀ni Aláàfin Ọ̀yọ́ àrí ọ̀gá ọlọ́pàá yẹn ẹ̀yin náà ó ti máa rí gbogbo fídíò tí bàbá yẹn ṣe síta he confirmed that true the Boko Haram people wọ́n ti wọnú Ọ̀yọ́ wọ́n ti wà lọ́yọ̀ọ́ ó sọ pọ́nbélé pé àwọn tún wọnú igbó lọ ó ń dúpẹ́ lọ́wọ́ civil defence vigilante hunter àmọ̀tẹ́kùn iná ti ràn àìmọ̀jó mẹ́mọ̀ọ́rì kíkọ mẹ́tùmọ̀ àjò iná ràn ó kọ ọmọ tí ó kọwọ́ bẹ́ẹ̀rù iná ràn iná ti ràn ọ́ ẹjọ́ ẹ wá bá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ń kọ́ tán ni Aláàfin máa ń ṣígun fún and this is time for Aláàfin láti lè ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò àbí Ààrẹ Ọ̀nà Kakanfò ti sùn lọ ni ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ti sùn lọ ni ṣebí Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ló jẹ́ ogun ti wọlú Ọ̀yọ́ àwọn ọ̀tá ti wọlú Ọ̀yọ́ again. This present Ọ̀yọ́ must know too. Ààrẹ Ọ̀nà Kakanfò dà. Ó ní wọ́n fún un lóyè. Wọ́n fún un lóyè ni. Ó ní wọ́n fún un níṣẹ́. Iṣẹ́ ti dé báyìí o. Ọmọ aláṣẹ jẹ́. Òwòrè ọmọ aláṣẹ là. Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams. Gẹ́gẹ́ bí olórí jagunjagun Ọ̀yọ́. Ṣé ó wá máa wọ Ọ̀yọ́ rúnà ní kọ̀yọ́ ó tú? Àwọn báńdíìtì ti wọbẹ̀ o nígbà tí ọ̀gá ọlọ́pàá yẹn ń dúpẹ́ lọ́wọ́ àwọn tẹ́jọ́ rìnrìn àjò yẹn
ó yẹ kí lè dárúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú ẹ̀ àbí ìṣódà àwọn ń tà àwọn fijilante wọ́n wà most important ju OPC lọ́nìí yẹn wọ́n wà relevant ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́nìí yẹn tó sì ń dúró kí gómìnà kan wá pé òun tó sì ń dúró àfẹ̀yànjó yàwó di kò lè gbẹ́dìyẹ tó sì ń dúró kí gómìnà kan wá pé òun tó sì ń retí security allowance lọ́dọ̀ gómìnà pé kẹjọ pín ẹni táfíjó yàwó di olórí ogun Ọ̀yọ́ ogun ti wọ̀lú Ọ̀yọ́ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ẹ̀yin ọmọ Ọ̀yọ́ gidi ẹ̀ ní rógún láṣẹ Olódùmarè ẹ̀ ní rógún irọ́lọ̀ tá ń pa àwa yìí la máa borí wọn ṣùgbọ́n ọ̀gá ọlọ́pàá confam ẹ̀ pé this so-called Boko Haram they are already in Ọ̀yọ́ town ṣé àwa máa wòran ni ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò máa wòran ni olórí ogun ni tó bá jẹ́ pé ó jójúlówó ọmọ Yorùbá lóòótọ́ àti lódodo tí yóò jẹ́ pé àwọn ẹbí ẹ̀ ló ń yabo ilẹ̀ Yorùbá láti tẹ́ kó ba ilẹ̀ Yorùbá ó ti yẹ kó jáde látànà tó ní àwọn Boko Haram tó ti ń rí àwọn Boko Haram yẹn ó ti yẹ kó jáde kó pariwo síta ẹni lọ gba 50 million ní rí bí Sunday Igboho ṣe lọ gba 50 million lórí bí Tinubu ṣe ní àwọn ọmọ ogun tí ń pààyàn ló ń wá kiri ṣùgbọ́n èyí tán ní kó ṣọ́ kò lè ṣọ́ lẹ́sìmà ẹ sọ fún àní property Yorùbá tí ń bẹ lọ́wọ́ ẹ̀ kó gbé lẹ̀ kò ké people he can't do it ohun tí ènìyàn ò bá ní ènìyàn ò lè fi tọrẹ fún yàn. He did not have the capacity. Ohun tó wà lẹ́ẹ̀tì kọjá ká máa jánu. Ohun tó wà lẹ́ẹ̀tì kọjá ká máa sọ pé ká máa wọ agbádá. Ṣé wọ́n máa ń wọ agbádá funfun lójú ogun ni? Why are we deceiving ourselves? Why are we allow somebody to be freaking us every day? Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti di abọ́ rẹ̀. Tí ikú dẹ̀ ń pọ̀ ọmọ Yorùbá lọ́tún tí ikú pọ̀ ọmọ Yorùbá lọ́sì ogun ti wọ̀lú Ọ̀yọ́ area commander ti confam pé na true o pé ogun ti wọ̀lú Ọ̀yọ́ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè yàtọ̀ sí ọmọ ọkọ alábàjọ tẹ̀yìn olóyìnbó sọ pé blood is thicker than water. Ìgbòho sọ wípé igbe tí àwọn ará Ìgbòmìnà ń ké kò dùn mọ́ òun nínú pé tí ò bá jẹ́ pé èyí tí Buhari ṣe tí bàbá wa Tinubu refuse to remove káyì ìbéèrè lọ́wọ́ bàbá Tinubu bí inú wọn náà ń dùn bó ṣe ń pa wá bí ẹni pẹran tí màálù àti Fúlàní fẹ́ gbàkóso ilẹ̀ Yorùbá ó ní inú òdù sí i. Inú ò dùn sí rárá ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò sì ń wá billions of naira tó máa fi strategize bàbá wa ọ̀wọ́ adé ẹlẹ́wù ẹ̀tù Gani Adams ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ pé o is a chief of security officer ṣé kí n pè ní chief of staff of Ọ̀yọ́ land òun ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ pè sà. Tó bá mọ̀ pé òun ò ké bébú ẹ̀ kó gbé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ kó gbé OPC lẹ̀ èmi ń sọ dáadáa àwa iṣẹ́ ọmọ kékeré tábàlára jájálá ní ẹ́jìn tó tóbi they create OPC because of what? Because of the Yorùbá struggle. Kì í ṣe pé àkírètò OPC pé tí company kan bá ní di security tí ọmọ bá wọn sílẹ̀kùn tí àdúgbò kan estate kan bá ní di security tí ọmọ bá wọn sílẹ̀kùn ní estate wọn OPC ní estate OPC
wọ́n di security sílẹ̀kùn. A organization that they create, they founder because of the struggle of the Yoruba race. Gani Adams is all this personal security here. He should leave that OPC alone. He did not capable. That is the part of the problem that we have. Èyí tí ò kàn ní kágbádá gẹrẹyẹ sí. Mo rí nígbà tí wèrè kan jáde síta pé Gani Adams supposed to be celebrate. Ó ń promote àwọn àṣà ilẹ̀ Yorùbá. Àwọn àṣà àwọn òrìṣà Yorùbá tí wọ́n ti pa tí òun gbé dìde kà á dáa fún gbogbo èyí tẹ́ ẹ sọ bẹ́ẹ̀. Àtẹ̀yìn àti Gani kò ní dáa fún yín. Ṣé ẹ̀mí ọmọ Yorùbá tó ń sọdún lójoojúmọ́? Ẹ̀rí yẹn rò. Ṣé oyè apènà ló jẹ́ ní àbí oyè abọ́ rẹ̀? Answer my question. Ṣé oyè abọ́ rẹ̀ ló jẹ́ àbí oyè apènà? Tó fi jẹ́ pé òun la máa bá ní olókùn festival, Ọya festival, Ṣẹ̀gún festival, Yẹ̀pẹ̀ festival, Atẹ́gùn festival, Ẹ̀rín festival, a sì máa bá lórí ijó festival. Can you imagine this man always create an avenue to make money? Àtúgbọ́ Kakanfò festival. Ikú dẹ̀ pa ìran Yorùbá lẹ́wọ́rọ́ ẹ̀dẹ̀ ń wòran. Bàbá Òwòadé, please do the right thing. Gani ló yẹ kẹ́ ẹ pè pẹ̀lú àwọn ọ̀gá ọlọ́pàá yẹn kó kó àwọn ọmọ OPC ẹ̀ síta kó ń gan wá wọṣọ ogun. Kì í ṣe kó kó agbádá kó rán àwọn ọmọ ọlọ́mọ lọ sínú igbó. Gani must be part of them. Ṣèbáàrẹ̀ Ọ̀nà Kakanfò ni yẹ̀yẹ́ ọmọ kọjú ó yàtọ̀ sọ́mọ àlè o. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé Sunday Igboho kò gbowó lọ́wọ́ anybody. Ó ti volunteer pé òun láléyé ikú òun lè máa pa ìran Yorùbá lójú òun. A ní bàbá Èkìtì ẹ jẹ́ kó oníkálukú máa sọ tó wù but àwa ò ní jẹ́ kẹ́ ẹ sọ. We defend that man to the core. But torí pé ó ti make sacrifice fún ìran Yorùbá tó dẹ̀ sì ń make ẹ̀ lọ́wọ́. Èèyàn máa lè ká wá dómi kan ẹ̀ wá máa tutù kùtù. Ẹ̀ wá fẹ́ máa bẹ̀rẹ̀ sí fi Yorùbá cash out. Ogun ti wọ̀lú Ọ̀yọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò. Gani Adams. Ọmọ tápà lé ń pé ó yá. Bàbá wa Òwòadé ẹni tó yẹ kẹ́ ẹ pè nìyẹn. Gani ló yẹ kẹ́ ẹ pè olórí ogun yín ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò torí ìtàn tó pa fún wa ni pé Aláàfin ni máa ń ṣí ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò and this is time sir kẹ́ ẹ ṣí ogun fún àṣà Yorùbá sì wà bẹ́ẹ̀ náà and this area command I follow protocol tẹ́ bá fún sir because he is a genuine Yorùbá man. Ó dẹ̀ ń fẹ́ àlàáfíà fún ìran Ọ̀yọ́. Ẹ pé Gani kó tẹ̀ gbá rí bóyá ó kájú ẹ̀ dùkùdùkù ẹnu àtàwọn wèrè tí ń tẹ̀lé lẹ́yìn tí wọ́n ń pa ìran yín tó jẹ́ pé à ń wírù ẹ̀ ń wírù. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa bi gbogbo yín léèrè. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá á bi gbogbo yín léèrè. And I want every one of us, most especially ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ má jà fi ṣeré o. Ọ̀gá ọlọ́pàá yẹn ní náà tú o, not be lie o. Mo tún wí eléyìí, mo tún dákẹ́ ná. Bí mi bá ṣe ń rí lèmi ọmọ jáde. Bí mo bá rí lẹ́ẹ̀mẹ́wàá ní èdè, màá jáde fún yín lẹ́ẹ̀mẹ́wàá ní èdè. I will show you that Sunday Igboho yàtọ̀ sí ẹ̀yin. Sunday Igboho yàtọ̀. Ó ti ṣe rí, ó ti wọnú igbó, ó ti perform àti rí. Ó lé Sẹ́ríkì Ìgàngán, ó wọnú igbó fọ Ìgàngán àtòkè Ògùn, ó fọ̀ mọ́ táwọn yẹn jubilate lénìí. Ẹ rí ńgbà tó lọ́bẹ̀ ní ẹ̀yin ará Ìgàngán ẹ̀yin òkè Ògùn ẹ káre láyé ẹ dójú tì mí. Ọba mi Èdùmàrè ò ní dójú tì yín. Ẹ fẹ̀mí ìmoore hàn.
pé láì jẹ́ pé Sunday Igboho wá fọ̀dọ̀ wa mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti sádànù bóyá òkè ògùn bá ti di gbogbo àwọn ọba tí wà ń bẹ̀ bá ti máa pè ní emir òkè ògùn emir òkè ògùn tú emir òkè ògùn ti rí Sunday Igboho wọbẹ̀ ó fọ̀ mọ́ tó odidi sẹ́ríkì di number 1 sẹ́ríkì in Yorùbá land tó sọ pé tó bá ti rí Sunday Igboho ẹ̀rù á máa bà òun òtútù á mú ara mi á gbẹ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ Sunday Igboho ṣí nídìí just 7 days akọni ọmọ irúnmọlẹ̀ kàkà kí Olódùmarè ojúlówó ọmọ kóòtù òjíire ó ṣí nídìí pé ní ilẹ̀ bàbá mi ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè abẹ́ àwọn kan sọ pé nítorí Sunday Igboho ó wá ní Ìbàràpá ó wá ọmọ òkè ògùn ọmọ Ìbàràpá ní Gani Adams ó yá lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ ló ṣàjọba lójó Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí wọ́n ń pààyàn ní àkókò gan tó ń kílèmù pé ibẹ̀ ló ń wà pé ọmọ ibẹ̀ ló ń ti wá bọ́dà wa Arógundádé yẹ sọ pé kò mọlé ó dẹ̀ yẹ ká sùn máa yẹ sí ọ̀rọ̀ yẹ kò yẹ kó máa sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò kó máa ní odidi Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́lé bàbá ẹ̀ kí ni ìyẹn mean show that is a bastard. lóògùn òjò kó náà gbẹ̀wò ẹ̀tùwọ̀ yá kó tẹ̀ lọ́ bá wa fọ Ọ̀yọ́ mọ́ kó tètè bá wa dá wọn padà. Yorùbá mọ̀ máa ń tanra wọn o àwọn mistake àwọn bàbá wa àná tó yẹ ká wa correct òun la tó mọ́lé èèyàn ká wa máa fi Sunday Igboho wé Gani. Bí ẹnu tí Sunday Igboho fi ń já wáyà ó fi ń já wáyà àwọn ọ̀tá lọ ni ó ń fi ọ̀rọ̀ wú géètì wọn bàbá mi a máa sọ pé oríṣi ogun mẹ́ta ló wà a ní ọ̀tọ̀ lógun ẹnu bí ọmọ Àkúrẹ́ ní Sunday Igboho ẹgbọ́n ẹ̀yin ọmọ olóyè mẹ́kùn Àkúrẹ́ amúdàsílẹ̀ mógun ẹnu pani káì ẹ̀jẹ̀ kátàbá wádìí ẹ̀ dáadáa ẹ̀jẹ̀ Sunday ọmọdé yẹ mọ́ bóyá baba ńlá baba wọn bóyá Àkúrẹ́ náà ti wá tó bá ju ọ̀rọ̀ yẹn báyìí bíi bọ́ǹbù ni Fúlàní a máa tọ̀ sára ọmọ amúdàsílẹ̀ ó ti tún kú oríkì Sunday Igboho nìyẹn Sunday Igboho ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ ẹ̀fún ọmọ ládé ládé Aláàfin ọ̀ládé adé aládé kúlá gbàfà láàfin ọmọ amúdàsílẹ̀ mógun ẹnu pa Fúlàní kí Gani sọ̀rọ̀ bóyá ìpín ìrìn Fúlàní máa recognize ẹ̀ pé èèyàn sọ̀rọ̀ yẹ̀yẹ́ àbùkù lẹ́ máa kàn mo ti sọ dìmọ́ tí n bá ti rí fídíò àwọn ọmọ Gani níta lèmi ọmọ ńlá màmá Gani lórí ẹ̀yin ọmọ àtọ̀rìn wá tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin ọmọ àtọ̀rìn wá tẹ̀ ń lànà fún àwọn ọ̀tá ẹ̀yin náà ń lò láti ó pọ̀ ọ̀nà fún àwọn Fúlàní orí ẹ̀ náà ló ṣẹlẹ̀ ní Ọ̀ṣun tẹ́ni nínú Àmọ̀tẹ́kùn wọ́n bá Fúlàní nínú Àmọ̀tẹ́kùn ó mà ṣe ó ṣe fọ́mọ tó ń jẹ irú ó ṣe fún ọ̀dájú ọmọ tí pọnmọ rẹ̀ balùwẹ̀ ẹ gbọ́ wẹ́rìnwẹ́rìn this time around operation fight to finish ni we will not allow these you bastard people láti da ilẹ̀ Yorùbá rú láti ba ilẹ̀ kóòtù òjíire jẹ́ bó ṣe ń bọ̀ lórí ẹ̀yin àfa ọmọ Málì ọmọ Málì náà ní Gani gbogbo ẹ̀yin tí bàbá yín fẹsẹ̀ rìn wọlé Yorùbá tẹ wá ń dalẹ̀ Yorùbá rú èpè wa ló máa pa yín tẹ wá ń lànà fáwọn Fúlàní kan máa ṣe wá bó ṣe wù wọ́n èpè la máa fi sí yín ìmí nínú yín máa sùn kò ní jí láṣẹ Olódùmarè àyàfi tẹ ẹ bá tẹ ẹ jẹ Yorùbá lẹ̀ láìṣẹ̀ that you know the right thing to do you refuse to do it tẹ wà lára wọn tó ń gbógun ti ẹni tó dìde tọ́lọ́run gbé dìde èpè la máa fi pa yín èpè ẹ dẹ̀ ní escape ẹ̀ mo tún lọ mo tún padà bọ̀.